Oore ni, oore ni, ibi táyé lè wá dé iná o. Oore ni, àwa ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré. Báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní yé wa. Ọ̀lẹ ni mí, ìwọ lálágbára o. Jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Kíkẹ́ Ọlọ́run la Ọlọ́run orí ajẹ́njẹ́ tán kó máa bá gbogbo wa. A tún ti dé bí a ṣe máa ń dé, gbogbo ẹ̀yin olólùfẹ́ Saoti Arewa àti ẹ̀yin tẹ́yin fẹ́ Ọlọ́run àtàná Muhammad lára Abba Ahmed Òdèrè Yusuf eléré ńlá. A tún ti dé lẹ́ẹ̀kan sí a fẹ́ ṣe Òdèrè Day bẹ́ẹ̀ à ṣe máa ń ṣe ní ọdọọdún. Tọdún yìí máa wáyé ní November 20 inshallah biqudratillah nínú ọdún tá a wà yìí ní Ìkòròdú Crystal Club Event Center tó wà ní Adaralóyè ní Ìkòròdú níbí yìí. Pẹ̀lú ògo Ọlọ́run, tíkẹ́ẹ̀tì tí gbogbo wa máa fi wọlé àǹkárá tí mo mú dání ni. Àwọn obìnrin máa ra tiwọn ní 7,000 pẹ̀lú gèlè, àwọn ọkùnrin máa ra tiwọn ní 5,000 pẹ̀lú fìlà. Gbogbo ẹ̀yin tí ẹ bá wa rà á, tí ẹ fẹ́ fìfẹ́ pàdé wa ní ọjọ́ náà, àrísìkí ìrọ̀rùn tí ẹ fi láǹfààní, Ọlọ́run kó bá mi dálé gbogbo wa lọ́wọ́ àìlówó tì pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run á ṣọ́ ìpàdé mi àti tayọ ọjọ́ náà inshallah biqudratillah. Oore ni, oore ni, ibi táyé lè wá dé iná o. Oore ni, àwa ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré. Báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní yé wa.